àwọn tó ń sọ pé mo kú irọ́ ni wọ́n ń pa. Tinubu ló sọ bẹ́ẹ̀ pẹ̀lú awuyewuye tó ń jà ròyìn nípa ibi tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú APC wà lásìkò yìí, ìlera rẹ̀ àti ìgbáradì láti bẹ̀rẹ̀ ìpolongo ìbò. Bàbá náà ti fàwọn olólùfẹ́ àti alátìlẹyìn rẹ̀ lọ́kàn balẹ̀. Ó ní irọ́ gbu ni àwọn tó ń sọ̀rọ̀ nípa ikú àti àìlera òun ń pa torí òun ò kú o, kàńpé lòun wà nílùú òyìnbó. Nínú fídíò àti fọ́tò kan tí Tinubu gbé sórí ẹ̀rọ ayélujára Twitter rẹ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 2 oṣù kẹwàá yìí, ó ní ara òun le koko bí ọta. Òun ò ní pẹ́ dé láti tẹ̀síwájú nínú èròǹgbà òun láti ṣiṣẹ́ sí Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ. Tinubu ní kò sí òótọ́ nínú àhesọ tó ń lọ nígboro pé òun ti kú tàbí báwọn kan ṣe ń sọ pé òun ti jáwọ́ nínú dídupò ààrẹ. Fídíò náà ṣàfihàn Tinubu níbi tó ti ń ṣeré ìdárayá, eré ìmárale, ó ń wa kẹ̀kẹ́ kan láti fún ara ẹ̀ lókun. Lábẹ́ fídíò náà ni Tinubu kọ àwọn ọ̀rọ̀ kan sí pé ọ̀pọ̀ àwọn èèyàn kan sọ pé mo ti kú, àwọn kan sọ pé mo ti jáwọ́, pé n kò díje dupò ààrẹ mọ́. Ṣùgbọ́n o kò rí bẹ́ẹ̀ rárá. Òkodoro ọ̀rọ̀ tó wà níbẹ̀ ni pé kókó ni ara mi le bí ọta, kò sóhun tó ṣe ìlera mi pàápàá, mo sì ti ṣetán láti sin orílẹ̀-èdè mi láti ọjọ́ àkọ́kọ́. Bí Tinubu ṣe kọ sábẹ́ fídíò náà nìyí. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.